kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ kẹjọ oṣù keje ọdún 2025. Àkọlé ọ̀run ṣíṣí tòní ni ẹwà tòótọ́. Àkọ́sórí wa tarí nínú ìwé Pétérù kìíní orí 3 ẹsẹ̀ 4, èyí tó kà báyìí wípé ṣùgbọ́n kí o jẹ́ ti ẹni tí ó farasin ní ọkàn nínú ọ̀ṣọ́ àìdíbàjẹ́ ti ẹ̀mí ìrẹ̀lẹ̀ àti ẹ̀mí tútù, èyí tí ń ṣe iyebíye níwájú Ọlọ́run. Ẹ̀kọ́ náà ń tẹ̀síwájú lọ báyìí. Ó dára láti fiyè sí ìrísí rẹ. Ẹ̀wẹ̀, èyí kò gbọdọ̀ jẹ́ àìgbọdọ̀ ṣe. Ọ̀pọ̀ ènìyàn ti sọ ìfiyèsí ìrísí wọn di bárakú débi pé wọ́n máa ń lo àsìkò púpọ̀ àti owó púpọ̀ lórí irun, àtíkè, iṣẹ́ abẹ, ìparadà àti wíwọ àwọn aṣọ tó ń fi ara hàn, pẹ̀lú èrò pé èyí yóò mú wọn rẹwà sí i. Irúfẹ́ ìwà bárakú yìí kò yẹ àwọn Kìrìsìtẹ́nì. Fún àpẹẹrẹ, lílo àwọn ohun aṣaralóge tó pọ̀ jù àti ṣiṣẹ́ abẹ ìparadà jẹ́ ọ̀nà láti sọ fún Ọlọ́run pé kò dá ọ lọ́nà tó tọ́. Wíwọ aṣọ tó fún tí ó sì fi ara hàn náà jẹ́ ọ̀nà láti sọ pé o wà nílẹ̀. Gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì tòótọ́, kì í ṣe bí o ṣe rí ní òde ló ń sọ ẹwà tòótọ́ rẹ, bí kò ṣe nípa àwọn nǹkan tó wà nínú rẹ. Ìwọ̀ntúnwọ̀nsì àsìkò àti ìfiyèsí ló yẹ kí o fún ìrísí rẹ. Tí onígbàgbọ́ bá ń lo wákàtí 3 láti múra ní òwúrọ̀ lójoojúmọ́, mo ń wòye bóyá onítọ̀hún tilẹ̀ máa ń ní àsìkò ìdákẹ́jẹ́ pẹ̀lú Ọlọ́run rárá. Ìwé Kólósè orí 3 ẹsẹ̀ 2 sọ pé àfojúsùn rẹ àkọ́kọ́ ni láti jẹ lórí àwọn ohun tó wà lókè, kì í ṣe àwọn ohun ti ayé. Ìwé Mátíù orí 4 ẹsẹ̀ 21 náà sọ pé ibi tí ìṣúra rẹ bá wà, níbẹ̀ ni ọkàn rẹ yóò wà. Tí o bá ná ohun tó pọ̀ lórí ìrísí rẹ, ó ṣàfihàn ibi tí ọkàn rẹ wà ní pàtó àti ohun tí ó jẹ́ àfojúsùn rẹ. Àwọn Kìrìsìtẹ́nì kan tilẹ̀ máa ń rìn jìnnà débi pé wọn yóò ṣe iṣẹ́ abẹ láti ṣe àfikún àwọn ẹ̀yà ara kan. Àwọn kan nínú wọn kò lè fi ìrọ̀rùn wọn sílẹ̀ nítorí ìyìn rere, ṣùgbọ́n wọ́n ṣetán láti fi ẹ̀mí wọn wéwu nítorí ìrísí wọn. Ó dára láti ní ìrísí gidi, ṣùgbọ́n jọ̀wọ́ fiyèsí dídára ní inú sí ju ti òde lọ. Ohun tó ń mú ènìyàn rẹwà gidigidi ni ìwà àti iṣẹ́ rere rẹ̀. Dọ́kà kún fún iṣẹ́ rere àti ìṣoore. Ó gbóná nínú ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú Ọlọ́run àti ìfẹ́ rẹ̀ fún ọmọ ènìyàn. Nígbà tí ó kú, àwọn ènìyàn ní àdúgbò rẹ̀ kọ̀ jálẹ̀ láti jẹ́ kí ó lọ. Wọ́n ránṣẹ́ pé Pétérù kí ó wá jí dìde nítorí ipa rẹ̀ lágbára gidi, èyí tí a lè rí nínú Iṣẹ́ àwọn Àpọ́stólì orí 9 ẹsẹ̀ 36 dé 42. Tó bá jẹ́ pé ohun gbogbo tí wọ́n mọ̀ ọ́n fún ni ojú àti ara rẹ̀, kò sí ẹni tí yóò sọ pé àwọn fẹ́ pe Pétérù láti wá jí dìde kúrò nínú òkú. Olùfẹ́, nígbà tí o bá ń gbé fún Ọlọ́run, ayé rẹ yóò dára ní tòótọ́. Lẹ́yìn tí o bá sì ti ré kọjá sí ayérayé, àwọn ènìyàn yóò jẹ́ alábùkún fún nípa ipa rẹ. Ní àfojúsùn lórí ṣíṣe àfihàn ẹwà tòótọ́, kì í ṣe ìrísí òde nìkan. Ka ìwé Pétérù kìíní orí 3 ẹsẹ̀ 3 dé 11. Bíbélì ní ọdún kan, ìwé Òwe orí 27 dé 29.
Kókó ọ̀rọ̀. Ẹwà tó tọ́ wà nínú jíjẹ́ ènìyàn tó ní ìwà rere, àwọn àmúyẹ gidi àti ipa pàtàkì. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí Ọ̀run Ṣíṣe Orí Ìrìn ti òní. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa láti máa pín Ọ̀run Ṣíṣe Orí Ìrìn yìí lórí ayélujára, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ Ọ̀run Ṣíṣe Orí Ìrìn sí 080 ẹ̀fà 5 5 5 5 5 1 kí ẹnìkan kó ké hallelujah.